home of fruits. Akíwa o, akíwa káàbọ̀. Akíwa kú àbọ̀ sí orí ètò yìí. Àsìkò akú sinmi òní. Bẹ́ẹ̀ ni, lórí ètò wa náà ni ní ilẹ̀ Yorùbá. Orúkọ tèmi ò yí padà, kò sì lè yí padà. Orúkọ tèmi ni Òjó Bámidélé Ṣínà. Ọmọ wọn nílé ọlọ́dẹ Ògúnráì. Olúsílọ ọmọ ọ̀lẹ́ Òsínpátán. Ọmọ ọ̀lẹ́ jogún bànújẹ́, ó rò gbogbo dádì òun lòún jẹ ni. Lórúkọ ẹnì kejì mi. Ìgbẹ́gbẹ́ mánéjì láti jókòó tì nítorí pé ọmọ ọ̀lẹ́ òṣèré bá tán. Ọmọ ọ̀lẹ́ ìwọ ọ̀dọ́kò tí ọmọ ọ̀lẹ́ ju bó ti yẹ lọ lábá ti parí ètò. Ètò ní ilé àwọn òṣèré. Orúkọ tèmi ni Kúdòkun Joseph Akínwálé. Èmi náà lọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abẹ́sùjọ́ ọjà kájí lọ́wọ́ lọ́fà. Ọlọ́fà èèyàn mọ̀ sí Wálejò. Ọ̀gá Wálejò, bẹ́ẹ̀ nìkan ti ṣe ìfowópamọ́ wọn lórí fóònù. Lónìí ohun tí a mọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí ètò wa ní ilẹ̀ Yorùbá ni ìwà ọmọlúàbí. Kí mo pè é? Ìwà ọmọlúàbí. Ọmọlúàbí. Bẹ́ẹ̀ ni. Kí ni à ń pè ní ìwà ọmọlúàbí? Báwo sì ni ìwà ọmọlúàbí ti ní í ṣe pẹ̀lú àwùjọ wa ní ilẹ̀ Yorùbá? Àpẹẹrẹ wo ni ọmọlúàbí ní? Lèyìn fún mi pé ọmọlúàbí lè pé Bándélé o. Ọmọlúàbí o tàbí Bándélé o kì í ṣe ọmọlúàbí. Ọmọlúàbí ti ẹni mí. Ìdáhùn nígbà bẹ́ẹ̀ parí ètò ní ìṣẹ́ àkọ́kọ́yá láwọn àmúyẹ tí à ń wí. Nílẹ̀ Yorùbá ìwà ọmọlúàbí jẹ́ ìwà tí wọ́n kà kún púpọ̀ tó ti jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó ti dá mọ́ káràmásìkì. Bẹ́ẹ̀ ni àwọn ìwà tó yẹ kéèyàn máa wù. Kí là ń pè ní ìwà ọmọlúàbí? Ẹ jẹ́ kí a gbọ́ látẹnu àwọn bàbá wa àti àwọn ọmọ wa tí a ti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Akújọ́ méje akújọ́ mẹ́ta bàbá. Ẹ dákun ẹ jẹ́ kí àwọn aráalé ó mọ̀ yín. Orúkọ mi Sir Chief G.O. Abọ́dúnrìn. Lónìí ọ̀rọ̀ tí a fẹ́ jọ gbéyẹ̀wò ó ní à ń pè ní ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Ìwà ọmọlúàbí kí ni wọ́n ń pè ní ìwà ọmọlúàbí? Oríṣiríṣi ọ̀nà la lè túmọ̀ rẹ̀ sí. A lè pé olú ìwà, ẹni pé tó dáa jù nínú ìwà, olú ìwà. Ọmọ atẹ́kùn bá sì bí ẹkùn ní ọjọ́. Ọmọ tí olú ìwà bí, so ọmọlúàbí, ọmọ tí olú ìwà tó bí, so ọmọ yẹn yóò jọ olú ìwà. A lè tú bẹ̀ báyẹn. Ẹna tó bá sì ń ka Bíbélì, wọ́n sọ pé Noah ó jẹ́ tọ́lọ́run fẹ́ràn tó gbọ́ràn sọ Ọlọ́run lẹ́nu, so ọmọ tí Noah bí. So gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé ọmọ tí ó jọ òbí rẹ̀ tóbi rẹ̀ sì dáa. Pẹ̀lú níwà rere. Nínú ọ̀rọ̀ yín sì ń bá sì yín gbọ́, ó túmọ̀ sí pé ẹni tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọmọlúàbí ni ẹni tí a ń rí àwọn àmúyẹ kan tó yáyì nínú ayé rẹ̀. Lóòótọ́ ni. Bí irú àwọn àmúyẹ wo tàbí àwọn ìwà wo la lè máa rí nínú èèyàn tá a fi lè sọ pé ọmọlúàbí ni lágbájá tàbí ọmọlúàbí ni tàmọ̀dò? Èkíní, a gbà pé gẹ́gẹ́ bí mo ti sọ ní àkọ́kọ́ pé ẹni tó ní olú ìwà, ara olú ìwà ni ìwà ìtẹríba, ìwà ìfẹ́ sí ọmọnìkejì, ara olú ìwà nìyẹn. Ìwà tó ẹni tó kórìíra jàgídíjàgan, àwọn olú ìwà nìyẹn. So ọmọ tí ìwà rẹ̀ bá ń jọ gbogbo ilé ìta àwọn kalẹ̀ là ń pè ní ọmọ tí olú ìwà bí, ọmọlúàbí là ń kà sí ọmọlúàbí. Ẹ ṣeun, àgbà ò ní tán lórílẹ̀. Ẹ dákun ẹ dárúkọ yín fún àwọn aráalé lẹ́ẹ̀kan sí. Sir Chief G.O. Abọ́dúnrìn. Ẹ kúrò lẹ́ bàbá wa, a kú ìsinmi òní, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn a ó ṣe. Àmín lórúkọ Jésù. Ẹ dákun jà lè mọ̀ yín torúkọ. Orúkọ àbísọ̀ mi ní Adémọ́lá, nígbà tí orúkọ bàbá tó bí mi ń jẹ́ Adéníyì. Ẹ ṣeun. Ọmọlé bo ní bàbá? A bí mi nílé Òkè Olúkọ́lé ní Fiditi. Ẹ ṣeun.
lónìí ohun tí ó gbé wa dọ́dọ̀ yín náà ni pé ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá agbéyẹ̀wò sọ́tún sósì ẹ wá wòye pé ó dà ń pé ó pè fún ohun tó yẹ kí á jáde tọ̀ àwọn èèyàn lọ láti lè jẹ́ ká mọ kí là ń pè ní ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá òní ó gbé wa débí nùní. Olóòtú a dúpẹ́ ní ọwọ́ yín tí à ń pè ní ìwà ọmọlúàbí ní ilẹ̀ kúrùkù òjìire òní kéèyàn hùwà tó tọ́ àti ìwà tó yẹ, ìwà tó bá ìgbà mu, ìwà tó bá òde mu. Ẹni tó bá wúrúwà báyìí là ń pè ó hùwà ọmọlúàbí. Kí ni àwọn nǹkan tá a lè rí gẹ́gẹ́ bí àmúyẹ nínú èèyàn tá a fi mọ̀ pé ìwà eléyìí ó ní ọmọlúàbí ni? A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọ̀kan nínú àmúyẹ tí a fi lè mọ̀ pé èèyàn jẹ́ ọmọlúàbí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, tó ní ìtẹríba, tí kò ní ìgbéraga, tó sì ń bu ọ̀wọ̀ fún gbogbo ẹni tó yẹ kó bu ọ̀wọ̀ fún. Àwọn nǹkan tí a lè pè ní ìwà ọmọlúàbí ni tó ṣe kókó. Ǹjẹ́ gbogbo àwọn tí oríta tá a mọ̀ tí wọ́n mọ̀ ń pé àwọn tí wọ́n da oríta rú lẹ́kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ ń mu nǹkan irú wọn náà lè tọ́ka sí wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí àbí kí la lè rí sọ́npa tiwọn? Olóòtú, ẹni tí bá ń da oríta rú kì í sọmọlúàbí o. Ẹni tí bá hùwà jàgídíjàgan kì í sọmọlúàbí o. Ẹni tí bá mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀ kì í ṣe ọmọlúàbí o. Ẹni tó yẹ pé ó mutí, ó mu igbó tó fi ń da àdúgbò rú kì í sọmọlúàbí o. Kò tiẹ̀ yẹ kó wà ní àwùjọ rárá, torí irú wọn kò sí nǹkan tí wọn ò lè ṣe. Ẹni tó bá mu gbóyó ní ìsìn ó lè pàdé èèyàn lọ́nà kó sáyàn ládàá, orí ọpọlọ yẹn ò ní ṣe kíni, kò ní sí mbẹ̀ mọ́. Ó túmọ̀ sí pé ìwà ọmọlúàbí ló sọnù láwùjọ tó fi dé pé àdúgbò tòrò lọ́tún kò tòrò lósì tá à ń gbọ́ káàkiri ayé lónìí. Gẹ́gẹ́ bí ẹni sọ bó ṣe rí gẹ́lẹ́nu wo, ẹni tí ó bá ti wù ọmọlúàbí, àdúgbò ò lè tó, ìlú ò lè tó, orílẹ̀-èdè ò lè tó, torí gbogbo wa tá à ń wù lọ́rọ́ báyìí ìwà tí èsè wọ ọmọlúàbí ni. Ẹni tó gbéraga kì í ṣe ọmọlúàbí. Ẹni tó mú owó inú ilé kì í ṣe ọmọlúàbí. Ẹni tó jí owó ìjọba gan kì í ṣe kíni, kì í ṣe ọmọlúàbí. Ẹni tó jí owó inú ilé Ọlọ́run kì í ṣe kíni o, kì í ṣe ọmọlúàbí. Ẹni tó jí owó tí ẹ dájọ́ ládùúgbò kì í ṣe kíni o, kì í ṣe ọmọlúàbí. So gbogbo àwọn wàyí ẹni tí ó bá ti wù kò ṣe kíni o, kì í ṣe ọmọlúàbí. Gẹ́gẹ́ bí olóyìnbó ti sọ, ẹnìkan ti ẹ̀ sọ gedegbe wípé gbogbo wàhálà tá à ń ṣe lórí ẹ̀sìn yẹn kò nílò ká ṣe wàhálà. Tí èèyàn bá ti jí ọmọlúàbí tó sì kóra rẹ̀ níjànú, tó ní self discipline, ẹni tó ní self discipline, nǹkan oníkò ní ṣe kíni, kò ní wù ú, nǹkan oníkò ní ṣe kíni, kò ní jọ lójú, kò ní mú nǹkan oníkan mọ́ kíni o, mọ́ tiẹ̀. So àwọn nǹkan tí a lè pè ní ìwà ọmọlúàbí nìyẹn. Bàbá wa, kí la lè sọ pé ó sọnù láwùjọ tó ṣokùnfà àìní ìwà ọmọlúàbí láwùjọ nílẹ̀ Yorùbá lóde òní? Oríṣiríṣi nǹkan ló fà á o tí ò fi sí ìwà ọmọlúàbí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n fún ọmọ ní ẹ̀kọ́ ilé, ló fi jẹ́ pé tí Yorùbá bá búyàn tẹ́ bá sọ pé èèyàn lẹ́kọ̀ọ́ ilé, èébú tó ga jù nìyẹn. Tẹ́ bá sọ pé èèyàn lẹ́kọ̀ọ́ ilé, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn ni ò sì ní kíni o, ni ò lẹ́kọ̀ọ́ ilé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni àkọ́ ní ẹ̀kọ́ ilé. Ẹ̀kọ́ ayé òde òní nìkan, A4 apple nìkan òní wọ́n ń kọ́ ọmọ. Wọn ò kọ́ ọmọ wípé tó bá jí láàárọ̀ èyí ó ṣe kíni, èyí ó kí òbí rẹ̀ wípé ẹ káàárọ̀ o, tí ó sì ṣe kíni o gẹ́gẹ́ bí ọmọlúàbí nílẹ̀ Yorùbá yóò ṣe kíni o, yóò dọ̀bálẹ̀. Ibùdó tí wọn bá fẹ́ bá ọmọlúàbí rẹ̀ débi kan tó bá rí àgbàlagbà tó jẹ́ arúgbó gan tí bá ń kọjá lọ tí ó bá kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nígbà kan, wọn ó sì fìlà lórí láti fi bu ọlá àti iyì fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ni ọ̀kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lé, ẹ̀kọ́ ilé ti sọnù. Àìsí sí ẹ̀kọ́ ilé ló ń da orílẹ̀-èdè yìí ní kíni o, ló ń dà láàmú. Ó túmọ̀ sí pé ọ̀kan gbòógì nínú ẹ̀kọ́ ilé tí a mọ̀ sí ẹ̀kọ́ ìkíni ó ní í ṣe pẹ̀lú ìwà ọmọlúàbí láwùjọ. Nǹkan kan náà ni o, ọgbọ́n mọ́ra wọn. Ẹ ṣeun, a mọ̀ rí yín báyìí. Dákun orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Adémọ́lá Adéníyì. A kí yín bàbá wa, ẹ kú àtàárọ̀, àkú ìsinmi òní. Àwa náà ni Fiditi Echo wa tún wá bẹ̀ yín wò láti tó jọ fọ̀rọ̀ yomi-tomi ọ̀rọ̀. Ṣùgbọ́n ṣáájú eléyìí ẹ dákun ẹ jẹ́ kí gbogbo ilé ó mọ orúkọ yín. Èmi ni Gbádégbèsè.
Amos Òjó ilé àgọ́ olókòtó. Gbádégẹṣin Amos Òjó láti ilé àgọ́ ẹ ṣeun bàbá. Ohun tí a fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí tí a mú tọ̀yìn wá náà là ń pè ní ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Tẹ́ bá kíyèsí láwùjọ wa a rí i pé àwùjọ wa ń polúkú musu sí lójoojúmọ́ ni. Àwa ń wò pé kí ni a lè pè níwà ọmọlúàbí gan-an. Ìwà ọmọlúàbí tó jẹ́ ọmọ polúkú sí ni pé òtítọ́ ò sí mọ́, torí pé ń jèló àwọn bàbá wa máa sòótọ́ tí a bá pé báyìí lè yí rí ẹ gbà pé bẹ́ẹ̀ ni. Ní ìsìn tọ́ ẹ báyìí pé báyìí lè yí rí tọ́ ọ bá ti yẹ́yìn epo ọ̀tọ̀ níbi tí ọ̀rọ̀ ó tún gbà lọ. Ó túmọ̀ sí pé òtítọ́ sísọ ó jẹ́ kan lára àwọn ìwà ọmọlúàbí láwùjọ. Ó jẹ́ nǹkan bẹ́ẹ̀. Ǹjẹ́ a tó lè tọ́ka sí àwọn nǹkan míì gẹ́gẹ́ bí àwọn àmúyẹ ọmọlúàbí láwùlẹ̀ Yorùbá? Àwọn àmúyẹ wà, ṣe mọ̀ pé níjèlú àwọn bàbá wa gbogbo aṣọ táwọn tí à ń dá yóò bo ara wa ni. Ṣùgbọ́n ní ìsìn bẹ́ẹ̀ bá rí ẹlòmíì gan skẹ́ẹ̀tì tí ọmọbìnrin mi ọwọ́ yóò fi fùrọ̀ rẹ̀ lẹ̀. Tó ṣe pé ilé náà ló ti wọ́ jáde. Ilé náà ló ti wọ́ jáde lójú òbí ẹ̀ tó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó ń gbọ́ jẹ́ pé káàkù ní í ṣe ìfẹ́ ni òjò sàmúyẹ kankan mọ́. Ṣé mọ̀ pé níjèlú téèyàn ọba jáde tó bá di yóò wọ ẹ̀wù yóò dé fìlà yóò ṣe dáadáa, bọ́mọbìnrin ọba jáde yóò wọ ẹ̀rọ aṣọ tí wọ́n rò tí wọ́n rí pé gèlè yìí wọ́n tún wò. Ṣùgbọ́n ní ìsìn bẹ́ẹ̀ mọ́ tí òjò sàmúyẹ kankan mọ́ ni káàkù ṣe ìfẹ́. Ẹ ṣeun àmọ̀rí yín bá ẹ dákun orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Amos Gbádégẹṣin ilé àgọ́ olókòtó. Ẹ kúrọ̀lẹ́ o màmá wa. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ dákun ìyá lè mọ̀ yín torúkọ. Orúkọ mi ni ìyáàfin Adéníran Bọ́sẹ̀dì. Láti ilé Akin Fiditi. nílùú Fiditi ní. Ìyàwó wọn lọ́yọ̀. Ẹ ṣeun àdúpẹ́. Lónìí tó fẹ́ gbéyẹ̀wò ni à ń pè ní ìwà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Ìwà ọmọlúàbí tí a bá ń sọ̀rọ̀ nípa ọmọlúàbí kí ni ó túmọ̀ sí? Wọ́n máa sọ nípa ìwà ọmọlúàbí. Ó ní kéèyàn ní ìwà tó dára, ìwà rere, kéèyàn yàgò fún ìwà ìbàjẹ́. A lè pè ní ìwà ọmọlúàbí. Kí nìkan tí a lè rí nínú èèyàn mọ̀mọ́ wa tá a fi lè tọ́ka sí pé eléyìí ọmọlúàbí ni nílẹ̀ Yorùbá? Ọmọlúàbí ó gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún àgbàlagbà, ó gbọ́dọ̀ mọ̀ bá a ṣe ń kí ni, yálà ó mọ̀yàn rí ni kò mọ̀yàn rí ni, tó bá kọjá ẹ kú ìjókòó máa ẹ kú ìjókòó sá. Ọmọlúàbí gbọ́dọ̀ jẹ́ ẹni tí àní bá níbi jàgídíjàgan, àní bá níbi ìwà pálapàla, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tá a bá níbi tí ó ṣe é fi hàn. Níwọ̀n bàbá mi. Àmọ̀rí yín bá màmá wa. Ẹ dákun ẹ dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan sí i. Ìyáàfin Adéníran Bọ́sẹ̀dì látàgbolé Akin ní ìlú Fiditi. A tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun káàbọ̀ Lórí ètò wa ẹ̀ náà ni ní ilẹ̀ Yorùbá. Àdàkórí tá à ń ṣe lónìí tá à ń gbé yẹ̀wò ìwà ọmọlúàbí. Kí ni ìwà ọmọlúàbí? Irú ìwà wo ló yẹ kí ìmọ̀ tó fi pè ní ọmọlúàbí? Káàtì ẹ̀kọ́ kọ́kọ́ dúró lórí pé kí ni ìwà ọmọlúàbí ká tó lọ sí irú ìwà téèyàn mọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ènìyàn wa ti sọ náà ní àwa náà gùn lé wípé a lè pín ìtàpè ní ìwà ọmọlúàbí sí oríṣiríṣi ìtàn ló rọ̀ mọ́. Àwọn ìtàn kan sọ pé fún wa pé olú ìwà ni ó bí ìwà dáadáa. Olú ìwà tó pè ní olú ìwà ni pé tó dára jù wọ́n pè ní olú, torí pé wọ́n máa ń tọ́ka sílẹ̀ Yorùbá bí tó bá dáa wọ́n máa ń tọ́ka sí bí olú ọmọ. Olú ìwà ó túbọ̀ sí ìwà tó dáa jù tí wọ́n ń retí láti ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin ní ilẹ̀ Yorùbá ni wọ́n pè ní olú ìwà. Ọmọ tí olú ìwà bí, wọ́n sì ní ọmọ tẹ́kùn bá bí ẹkùn ni. Kìí ṣe àìsàn pẹ́kùn ní ògùlẹ̀ jọ ẹkùn ni. Torí pé ẹkùn ní bí ẹkùn kan yìí sì kéré sẹ́kùn kejì. Bẹ́ẹ̀ ni. Ìjọba bá ti bí ọmọ báyìí tó bá ti jẹ́ pé ẹkùn lẹ́yìn bàbá, ẹkùn náà lọ́mọ nù. Ìtàkànnù. Ìtàkànnù tó sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ gẹ́gẹ́ bí bàbá wa olóyè Abọ́dúnrin ṣe ṣàlàyé wípé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n gbàgbọ́ pé Nóà pé èèyàn rere ni Nóà nínú òwe mímọ́, òun nìkan ni yọ́sẹ̀kù tó gbọ́ràn
tí ọlọ́run lẹ́nu ń jọ yìí gẹ́gẹ́ bí tí wọ́n ní wọ́n kan ọkọ̀ kí wọ́n kó òun nìkan ní olóòótọ́ tí a rí gẹ́gẹ́ bí ọmọlúàbí wọ́n á ní ọmọ tí nú àbí orí pé yìí náà tó jọ ṣùgbọ́n kí ni olórí ta fẹ́ mú jáde náà ni pé ìwà rere lẹ̀ sún ènìyàn tí wọ́n pè ní kí bí ìwà ọmọlúàbí ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ètò tí a mú wá ní ìjẹ́jọ ni pé ìkíni ní ìwà ọmọlúàbí ti bẹ̀rẹ̀ ọ̀gá mi kan gbà mo wà ní ilé ẹ̀kọ́ alàgbà Fátókun bàbá nígbà táwọn ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ táwọn gbaṣẹ́ owó táwọn fi ń ṣe owó àgùnbánirọ̀ tí wọ́n sì ń lù táwọn kó jọ ń gba àwọn èrò ọkọ̀ àkọ́kọ́ aláwí ìwọ̀n èrò ọkọ̀ kẹ̀lẹ́mọ̀ tó orílẹ̀-èdè ṣe dá ń gbà wọn. bàbá wa ní àwọn wá lọ Bódìjà ọjà Bódìjà àwọn wá páàkì ọkọ̀ wọn báyìí àwọn sì yá àwọn ìyá àwọn tí ń di irun àwọn sì kí wọn pé àwọn kí wọn kókun ẹkúṣẹ́ o ojúgbòrò àwọn oníjọba àwọn sì wọn bá kó sí ìlú ọ̀nà ọ̀run àwọn sì ti ilẹ̀kùn ọkọ̀ bá kó nu ọjọ́ bá wọnú ọjà lọ nígbà bàbá yìí padà dé ibi wọn gbé ọkọ̀ sí sísí wọn bá lẹ̀kùn ọkọ̀ wọn wá ń wò bí mo sì ti ilẹ̀kùn ọkọ̀ yìí làwọn tí bàbá kí ọjà lọ wá ní gbé ẹ lọ tán ni arákùnrin kan bá tún wá ló bá ti kọ́kọ́rọ́ bọ ẹnu ọkọ̀ tó bá sí ilẹ̀kùn làwọn àgbẹ̀ bóòtú yìí ti jẹ́ ẹni ó kí wa kọjá lè sìn kọ́ láàrin akẹ́kọ̀ọ́ bàbá òkí wọn ni àwọn náà bàbá òwò ní ọmọlúàbí wa ṣùgbọ́n wọn ọmọlúàbí ó bẹ̀rẹ̀ níbi ìkíni kíni yẹn ló jẹ́ kí bàbá omi ò jẹ́ bàbá sọ ọkọ̀ lójúdọ̀ wọn ẹni tí ó kí ni kúlé ó náà padà nínú ẹ̀kọ́ àbọ̀ gẹ́gẹ́ bí aṣẹṣọ́ nínú ẹ̀kọ́ lé ìwọ ọmọlúàbí ibi ìkíni ló ti bẹ̀rẹ̀ ibi ìkíni ló ti bẹ̀rẹ̀ ó wá pè fún ìwà rere ní àwùjọ gẹ́gẹ́ bá a sọ pé ìwà rere lẹ̀ sún ènìyàn délé bí èèyàn bá lọ bá àwọn ọmọ dáadáa lọ́mọ ọmọ Bándélé ọmọ dáadáa ọmọ bí ẹ̀fọ́ rẹ̀ ọmọ dáadáa Bándélé èyí pé gbogbo ẹ Bándélé là ń tọ́ ẹ Bándélé tèmi lọ sọ torí èmi àwọn èèyàn wọn sọ fún mi pé ọmọ dáadáa ni mí èmi gẹ́rùn ọmọ dáadáa ni ọmọ burúkú náà lọ́jọ́ tí ọmọ dáadáa tẹ̀ lé ọmọ àánà mò ń sọ torí pé àwọn ọmọ pé eré ọmọ láàrin ọmọ dáadáa ìṣe ọmọ ọlọ́pàá ọmọ ìjọ bẹ́ẹ̀ni kí ni mò ń sọ kí làgbé ìgbà sọ ni pé ìwà ọmọlúàbí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ìwà rẹ̀ ṣe gbé hàn ní àwùjọ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n bá mi jàgídíjàgan kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò mọ kó owó òlú jẹ tí yóò mọ kó owó ìjọba jẹ. tọ́jọ́ ọmọ bí ọmọlúàbí ló yẹ ká máa fi sí àwọn ipò ńláńlá wa yóò lè máa sòtọ́ fún wa. ìdí kọ́kọ́ wa lórílẹ̀‐èdè inú tó yẹ pé nígbà bá ti rán àwọn èèyàn lọ sí òkè kìntàn àwọn ọmọlúàbí inú wọn nìkan là máa gbádùn àwọn tí èso ọmọlúàbí inú wọn wọn yàtọ̀ àpò ara olókùn tó mọ̀ jù ọmọlúàbí kìí sí ibi ká máa mutí ká máa dà lúrú kí ìwà jẹ́jẹ́ ìwòótọ́ ìwòlóòótọ́ ni ìwà ọmọlúàbí ẹ wò àpàrà bọ̀ náà. dádì Ṣadé bó la ti máa rí màálù tẹ́yìn ẹ̀gbẹ́gbẹ́ tá a fi máa ṣe ìnáwó ìgbéyàwó Ṣadé. ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyẹn kò tó wàhálà dá sí. bí a bá ti dé Solar Farm ìrọ̀rùn ló bá dé. bẹ́ẹ̀ ni Solar Farm nìkan ni mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà fún yín. níbẹ̀ nìkan lẹ ti lè rí ẹran màálù tẹ́yìn rẹ̀ gbẹgbá bó ṣe ẹran òrúkọ lẹ bá ń wá tàbí ẹran àgbò. níbẹ̀ nìkan lẹ ti lè rí èyí tó tẹ́ ẹyin lọ́rùn. Solar Farm wà ní ìdojúkọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí AUD ní ìlú Fiditi ní àdúgbò Mọ́dẹni. kódà bẹ́yìn bá fẹ́ kí wọ́n gbéran wá sílé yín gbogbo rẹ̀ náà ló rọ̀ wọ́n lọ́rùn ní Solar Farm lábẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Solar Farm Mr. Azeez Ayọ̀dèjì Omítẹ́rù. ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08023863791 08023863791 tàbí 09025585376 09025585376 ọ̀gá nìkan láàrin àwọn òkúta. gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀ torí ẹni tó bá lọ ló bá kú nípa àwọn àpẹẹrẹ ìwà ọmọlúwàbí olè òtítọ́ sísọ wà ń bẹ ẹni tí ó sojú wa gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan oyè mú gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó níwà òtítọ́ nínú òtítọ́ bẹ̀rẹ̀ ó sì bẹ̀rẹ̀ láti inú ilé ìwọ tó lè sòtítọ́ pẹ̀lú ìyàwó rẹ èso ọmọlúwàbí o ìwọ tó lè sòtítọ́ láwùjọ ìwọ tó yẹ pé bẹ́ẹ̀ ni rẹ kò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé lágbẹ́já ló ṣe fẹ́ wọ́n sọ pé òǹkọ́ tó wọ́n sì yẹ kó ń lọ sọ pé àbó ń lọ ṣe é sọ pé
bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. èmi ni mo tí ṣe. wọ́n bá náà jẹ́ wọn náà pé fẹsẹ̀ tó ṣẹ̀ tó bá sì darí díyàn ó darí díyàn tó bẹ́ẹ̀ ni kó jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ bẹ́ẹ̀ kọ́ ìtẹríba ìwọ ọmọlúwàbí àwọn ọmọlúwàbí mọ̀ ni bẹ́ẹ̀ ni ara àwọn ọmọlúwàbí ní ìtẹríba torí pé ìtẹríba ni. ọmọ kékeré ò gbọdọ̀ gbójú sókè wo àgbà lọ́mọlúwàbí ó wà lára àwọn àmúyẹ torí pé nílẹ̀ Yorùbá pé àgbà bá ń bọ́ méke sọ̀rọ̀ ọmọ méke kò gbọdọ̀ mọ ojú àgbà báyìí ó túmọ̀ sí pé ọmọ tí a pè lọ́mọlúwàbí gbọdọ̀ ní ìwà ìtẹríba fún àgbà. bẹ́ẹ̀ ni nǹkan mìíràn tó tún jẹ mọ́ nǹkan ọmọlúwàbí ni ìgbọràn. bẹ́ẹ̀ ni bébí sọ wípé ìgbọràn sàn ju ẹ̀bọ rírú lọ tó o bá gbọ́ràn èso ọmọlúwàbí o bàbá rẹ sọ pé ẹ bá mi pọ́n mi ìwẹ́ oní dádì mi ò lè pọ́n mi ìwẹ́ kíníkan kìnìkan ti rẹ̀ mí ìbájọ́ tó kó dé ni. má pẹ́ lóde alẹ́ ara ìgbọràn ni ó pẹ́ lóde. oríṣiríṣi àwọn ìgbọràn ló wà ara ìgbọràn náà ni wọ́n tí ìyàwó rẹ sọ pé àjọ má pẹ́ lóde wọ kíníkan kìnìkan sì máa léra rẹ kó gbọ́ràn sí ìyàwó rẹ lẹ́nu ara ìgbọràn ni kì í sì ṣe ìwà ọmọlúwàbí ẹni tó bá ní ìgbọràn ara àpẹẹrẹ ọmọlúwàbí nìyẹn. ọmọlúwàbí a máa forí tì í ìwà àforítì ìwà ọmọlúwàbí ni ara àwọn àmúyẹ ọmọlúwàbí nù. bẹ́ẹ̀ ṣe wọ́n bá fẹ́ lómi ìbí iṣẹ́ lọ kọ́ṣẹ́ wọ́n bá ti sì ní ìdojúkọ kan tán báyìí lágbá ó ti kó sápò mi sẹ́nu ẹlòmí ọkọ̀ tó ṣe márùn tí ò ní fírì kankan nígbà tí ò ní forítì ọmọlúwàbí a máa ní ìforítì ara àwọn àmúyẹ ọmọlúwàbí mi ìtùnú. ara àwọn àmúyẹ míì ó tún ní àṣà kéèyàn máa ran ẹni lọ́wọ́ ìwọ tó jọ́gà nínú iléeṣẹ́ tó sì rí ọmọ tó wà ní abẹ́ rẹ̀ tó lè ràn lọ́wọ́ kó náà ga bí wọn náà ṣe ga because tó bá ga àtàlómọ̀ bóyá òun gan ni ó hẹ́pù ọmọ rẹ ní ọjọ́ iwájú tó ràn ọmọ rẹ lọ́wọ́ tó bá ràn ẹnìkan lọ́wọ́ bó ni wọn náà sì fẹ́ ga. ẹrú ẹni kò yẹ kọ bọ̀gbẹ́nù béèyàn bá gòkè lọ yóò yẹ kọ bọ̀gbẹ́ tó bá sọ̀kalẹ̀ bọ̀ kò tí ì mọ bẹ́ẹ̀ ni wọ́n tó ń gòkè mọ ẹni tó wà ní ìsàlẹ̀ náà ní ọwọ́ bóyá ni yẹn mọ̀ ìrànlọ́wọ́ tó ń ṣe fún o tàbí kò mọ̀ kó sàmọ̀ ìrànlọ́wọ́ wọ́n máa sọ nípa tiẹ̀ pé mo jẹ́rìí lágbájá mo jẹ́rìí òdòjọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe yọ ràn yín lọ́wọ́ inú ipò kíkò tó bá wà á ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ tí ẹ tó wò ìwọ ọmọlúwàbí ìmúra náà tó máa fi hàn ọ̀rẹ́ rẹ hàn mí kí n sọ lórí èèyàn tó jẹ́ ní ìmísìn ọ̀rẹ́ tèmi ni ẹ lè sọ lórí èèyàn tèmi jẹ́. àwọn ilé ìbò pèmí jẹ ní sọ́tọ̀ wọ́n yóò wọ́n náà sọ́tọ̀ àwọn ilé ìbò a máa sọ pé the way you dress the way you be addressed. bá a ṣe rí ni. bẹ́ẹ̀ ni ìrírí sí ìgbóni lọ́jọ́ bí o bá ti múra ní ó sọ nígbà táwọn ọlọ́pàá bá ń kó àwọn ọmọ lóga wọ́n bá rẹ̀ ní ó gẹrun orí gẹ́gẹ́ rẹ̀ báyìí tàbí tí ó wọ ṣòkòtò tí ìlàjì ara ti já àbí tó wọ́n pè ní crazy jeans. tàbí tí ó kun irun ẹ̀gbẹ́ kan ní àwọ̀ èsúrú tó kun ọ̀kan láwọ̀ òféèfé wọ́n ti mọ̀ pé léyè ìsọmọlúwàbí. àpẹẹrẹ ẹni ó múra bí ti tẹ ọtí wáyé tí bá ń lọ ń gbòòrò kó o lè sí mú pé jàgídíjàgan lélẹ̀ tàbí kéne. bẹ́ẹ̀ ni múlẹ̀ ẹni á mọ̀ fi ní àgẹ́ bí ọmọlúwàbí. mo ò tiẹ̀ lè sì mọ́ rárá àti rárá. bẹ́ẹ̀ ni ìwà pẹ̀lẹ́ náà ara rẹ̀ ni ara rẹ̀ ni ọmọlúwàbí èsì jàgídíjàgan ìwà pẹ̀lẹ́ ni. ìwà pẹ̀lẹ́ àwọn nǹkan mi tó tún wà bẹ́ẹ̀ ni bọ̀wọ̀ fágbà. bẹ́ẹ̀ ni ìwọ tó bọ̀wọ̀ fá síwájú bó wọn ṣe fẹ́ bọ̀wọ̀ fún ọ tó bá sì bọ̀wọ̀ fá síwájú ọmọ ní ọmọlúwàbí lọmọ ó bọ̀wọ̀ fágbà. ọmọlúwàbí tó bá yẹ pé o ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n tó ní ìbọ̀wọ̀ fún wọn wọn ò ní lè fún ọ tó bá ní bọ̀wọ̀ fún ọmọ yẹn ọmọ yẹn tó ní bọ̀wọ̀ fún ara pé ọmọlúwàbí òòsàgì lọ́gbẹ́ òòsògì lọ́gbà àwọn agbẹ́nu ókè tó pọ́fẹ́ ní ọ̀pẹ́ rò ní. bó bá ti bọ̀wọ̀ fágbà ó ti ṣẹlẹ̀ kó o tó wá àgbàgbà ọmọlúwàbí èso ọ̀lẹ. bẹ́ẹ̀ ni kì í ṣe ìmẹ́lẹ́ ọmọlúwàbí a máa jára mọ́ṣẹ́. tó ní ilẹ̀ Yorùbá gbogbo ọmọlúwàbí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí a sì kà fún gbogbo àwọn àmúyẹ dáàbọ̀ yìí la lè tọ́ka sí gẹ́gẹ́ bí àmúyẹ ẹni yòókù tá a lè pè ní ọmọlúwàbí. lórí ètò lónìí àmàlà yá àti bá àti bẹ́ẹ̀ tutù àmàlà yá mú yín gan gbọ́dọ̀ èmi tètè relé tó ní ìyókù tó di jọ́mẹ́jọ láṣẹ èdè wa orúkọ mi ò yípadà Ògúndòkun Joseph Akínwálé ni mò ń jẹ́ gbogbo yẹn kò sí wà lè jó ìgbòdo Fìdítì àti ní káàkiri àgbáyé. ọmọ ọlọ́fà àmọ́jọ àbísùjọ orúkọ ìjàkẹ́ wọ́n jà lọ́jọ́ sí. ọmọ péré ọmọ láàrin ikú ògbọ́dọ̀ jòkè lálàdé ọ̀fà sọ́kọ̀ rẹ fún ọjà délé. orúkọ tèmi ní Òjó Bámidélé Ṣínà ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí. Update at the Game of Fruits.